ṣe àfọ̀mọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń rí wa bíi pé a kì í ṣe dáadáa síra wa kì í ṣe pé n ta ṣe ìlàbí nífẹ̀ẹ́ látìgbà tí a ti ń ṣètò pọ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ yèyé Bọ́sẹ̀ Akínọlá gbogbo bá a ṣe gbà jáde ní police station ní mọ́ṣúárì bá a fi gbé débẹ̀ ìjọba yẹn ló ṣe ètò ẹ̀ kì í ṣe báwọn mọ̀lẹ́bí làwọn ò lè ṣe o ṣùgbọ́n torí pé wọ́n ní ó jẹ́ ọmọ ẹgbẹ́ tó dá sí wa so à ń ṣe lè kò yẹ ká announce ṣùgbọ́n torí alábòsí ni la ṣe ń announce. torí alábòsí ni wọ́n ṣe announce àwọn wo ni alábòsí àwọn wo ni wọ́n ń bá wí níbí ṣe mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ń rí lórí mídíà káàkiri tí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn òṣèré wọ́n ní wọn kì í ran ara wọn lọ́wọ́ wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ láàrin ara wọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ gbàsígbò tí wọ́n máa dráàgì àwọn ẹgbẹ́ òṣèré bẹ́ẹ̀ yẹn wípé wọn ò nífẹ̀ẹ́ ara wọn wọn kì í dìde fúnra wọn láti ran ara wọn lọ́wọ́ ìdí ẹ̀ nìyí tí bàbá yìí ṣe ń sọ eléyìí ohun tó wá sọ yìí kó tó di pé wọ́n sọ àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí o níbi àdúrà ọjọ́ mẹ́jọ tí wọ́n ṣe fún olóògbé náà ìyẹn actor Òkìkí Adéṣínà kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí àwọn ìrànlọ́wọ́ tí wọ́n ti ṣe lọ́tún lọ́sì nínú ẹgbẹ́ TAMPAN àwọn ẹgbẹ́ òṣèré àwọn owó tí wọ́n fi ránṣẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa lọ gbọ́ nínú fídíò yìí tí ó wà ní sọ̀rí àti iye owó yẹn lápapọ̀ àti bọ́n ṣe ní kí wọ́n pín owó yẹn olóògbé yẹn ìyàwó méjì ló ní ẹ má jẹun lẹ̀ sọ̀rọ̀ jẹ́ wà lọ fídíò ìfọ̀rọ̀ yín ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral lórúkọ Jésù Kristi a ò ní kúkú òjijì o a ní fọjọ́ ọlọ́jọ́ lọ yóò dára fún wa ó yá lókè lọ́hùn. pẹ̀lú àṣẹ òtítọ́ Ọlọ́run gbogbo wa a ní fọjọ́ ọlọ́jọ́ lọ a ní láyọ̀ tó láàrin wa mọ́ àbọ̀ Ọlọ́run á dáàbò bò wá nínú ẹgbẹ́ wa nínú ilé wa láwùjọ wa o. láti Ṣakí torí wọ́n ṣe lédè lẹ́yìn Òkìkí láti Ìṣẹ́yìn wọ́n ṣe lédè lẹ́yìn Òkìkí àwọn èèyàn wa kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ Regina Sókú apá gbogbo wọn náà yẹ kó wà nípa ìpọ̀ wọn láwọn ò lè wá gbogbo wọn ni wọ́n support pé àwọn ẹbí tí àwọn tí Òkìkí fi sílẹ̀ wípé nǹkan táwọn ní àwọn fẹ́ fi support wọn. wọ́n sọ̀rọ̀ Òkìkí mákẹ́tà lẹ́ẹ̀kan pé ó ní òfẹ́ fún ọmọ kékeré yẹn ní 40,000 every month kò ṣe 40,000 lẹ́ẹ̀kan ní every blessed month ní ọ̀tí 25 to 27 tó tún bá ti ń parí ló máa rí 40,000 lákàntì láti fi support àwọn òbí ẹ̀ láti fi tọ́jú ẹ̀. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe wá mọ̀ wípé Òkìkí ó ní ìyá láyé ó ní bàbá láyé ìdí méjì nìyàwó ẹ̀ ní orúkọ TAMPAN ní àpapọ̀ gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ yẹn gbogbo local government pátápátá ló contribute sí nǹkan tí mo fẹ́ sọ yìí àti àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ Òkìkí láti Amẹ́ríkà ni láti London ni wọ́n support TAMPAN láti fún gbogbo ẹbí Òkìkí ní 1.5 million naira. kí a tó wá lọ inú mi á dùn sí bàbá àfa wa ọba ní kánjú torí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ mo rí wípé kì í ṣe pé wọ́n jẹ́ àfa Òkìkí nìkan wọ́n jẹ́ ọlọ́rọ̀ Òkìkí wọ́n rílé wọ́n ròde ju àwa lọ inú mi á dùn pé wọ́n dúró lẹ́yìn tábàtìpá gbogbo nǹkan tá a fẹ́ ṣe ẹjọ́ ìtòrí ọ̀nà torí nígbà tí ẹ̀gbọ́n ti tèmi tí mo tẹ̀lé lọ́mọ ìyá mi kú àwọn àfáàtà pè nígbà náà sọ wípé ó ní bí wọ́n ṣe máa ń ṣe irú nǹkan yìí tí olóògbé bá wà láyé ó máa tọ́jú bàbá àtìyẹ tó túmọ̀ sí pé nǹkan tá a fẹ́ kó lẹ̀ kó lọ́dọ̀ bọ́ bàbá àtìyá tó fi sáyé kò ń ṣe àwọn tó fi sílẹ̀ nìkan bùkátà rẹ̀ náà ni àwọn òbí ẹ̀ tó fò náà sáyé nítorí òjì èyí ẹjọ́ títorí Ọlọ́run mo fẹ́ bẹ ìyàwó kékeré Òkìkí ọ̀rọ̀ tí àwọn ẹbí sọ ọ̀rọ̀ tí àfa sọ ẹjọ́ ẹ ṣe ìtọ́ tó bá tọ́ lórí ẹ̀ lóòótọ́ ó nira bọ́ ẹ má kọ gbogbo ọ̀hún dà Ọlọ́run á dúró sí i o. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló yẹ ká sọ lẹ́yìn kámẹ́rà tí ó ń ṣe torí gbogbo ọba tẹ́ ẹ sọ lẹ́yìn ẹ ti fáwọn bloggers wa lóúnjẹ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Jazakumullahu khairan jazaa. Ṣọ́bọ̀n alábẹ́ni kẹrẹ́ entertainment tí Razak Ọláyíwọlá Ọlásùnkànmí Òjùpá gbogbo tí wọ́n jẹ́ ọ̀gá wa ibẹ̀ náà dẹ̀ ní jọmọ́lẹ̀ ni wọ́n ti kọ́ṣọ́ Ọlọ́run ní kọ́ jẹ́ èèyàn tó gbà sí wa
gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà lórúkọ ọ̀gá wa a fún àwọn mọ̀lẹ́bí àti bíbí wọn ní 700,000. 700,000. ọlọ́run bá wa forí jókòó ọlọ́run àtọ̀ wọn sáfẹ́fẹ́ Wálé Razak àbúrò ológun gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé agboolé kan náà ti jáde so ó coordinate àwọn ọ̀rẹ́ jọmọ́lẹ̀ kọ̀ọ̀kan then àwọn actors kọ̀ọ̀kan tó wà lẹ́kọ̀ọ́ so ó dẹ̀ á dà àwọn èèyàn kọ̀ọ̀kan náà mọ́ra wọn so gbogbo owó yẹn jẹ́ 675,000 naira so wọ́n ní ká kó fún ẹbí olóògbé. tí a bá wo calculation yìí dáadáa 1.5 kan ló dìde 700,000 kan ló dìde 600 plus ló dìde gbogbo ń tà sọ yìí nínú tíátà náà ni tó jẹ́ ká máa ṣe àfọ̀mọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń rí wa bíi pé a kì í ṣe dáadáa síra wa kì í ṣe pé ń tà ṣe ìlàbí nífẹ̀ẹ́ látìgbà tí a ti ń ṣètò pọ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ yèyé Bọ́sẹ̀ Akínọlá gbogbo bá a ṣe gbà jáde ní police station ní mọ́ṣúárì tá a fi gbé débẹ̀ ìjọba yẹn ló ṣe ètò ẹ̀ kì í ṣe pé àwọn mọ̀lẹ́bí làwọn ò lè ṣe o ṣùgbọ́n torí pé wọ́n ní ó jẹ́ ọmọ ẹgbẹ́ tó dá sí wa so à ń ṣe lè kò yẹ ká announce ṣùgbọ́n torí alábòsí ni la ṣe ń announce torí ṣe wọ́n pè àwọn tíátà lẹ́yìn wọn mọ̀ tọrọ owó ibi tá a ti ń ṣe ibẹ̀ la ti ń jẹ àmọ́ ń tà ń jẹ yẹn iná la fi ń ran ara wa lọ́wọ́ kọ́lọ́ ń ṣàánú wa ẹ ṣe gbọ́n adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. then kò ní bàjẹ́ fún yín láéláé inú mi dùn pé nígbà tó ń ṣe wá sílẹ̀ kan àáfàá sọ̀rọ̀ kan wọ́n ní Òkìkí Adésínà Ọ̀sìn wọ́n ló máa ń bá àwọn mùsùlùmí ṣe ó máa ń bá kìrìsìtẹ́nì ṣe bẹ́ẹ̀ ó máa ń bá àwọn ẹlẹ́sìn àbáláyé ṣe orí mo sọ nǹkan kan tó jẹ mọ́ nípa àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn èèyàn sì gbọ́ ṣùgbọ́n bá sì tó èdè abínú tẹ́ẹ̀tì tá a fi jókòó yìí tí àtà ló ń bí is over 40 dozen so 40 dozen wọ́n ní máa pè 40 dozen 20 làwọn kọ́ ní kan kó wá ìgbà tí ò tó wọ́n lọ kó 15 wá sí ìgbà tí ò tó wọ́n tó lọ kó 15 dozen wá sí ó ti tó 50 dozen báwọn bàbá wo Fásòótọ́ tó jẹ́ ìkan lára ọmọ Òkìkí olólùfẹ́ Òkìkí ó dẹ̀ tún contribute owó òun ló ní gbogbo olóògbé kó gbogbo chair sílẹ̀ so Tampan Ọ̀yọ́ state náà ní kí báwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Òkìkí náà sọ̀rọ̀ rẹ̀ fún mi tọ̀ nípa àjọṣe ààrẹ wọn wọ́lá wọ́n ní tàbí sọ̀rọ̀ ìgbẹ̀wọ̀n gan ló tó kó wá ó sọ̀rọ̀ rẹ̀ fún wọn wọ́n ní òní bàjẹ́ fún yín Fásòótọ́ àwọn ẹbí wọ́n sọ ọ̀rọ̀ ìdúpẹ́ ó dàbí pé tó kù. Ọláyíwọlá Razak Òjòpá gbogbo kí wọ́n máa bọ̀ wọ́n sì ní kẹwàá òkè. A ti tó bóyá bíi 23-24 years ni mo ti mọ̀ wọ́n jẹ́ èèyàn tó dá sí mi gan wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó fẹ́ràn mi gan ó jẹ́ èèyàn tó jẹ́ pé mo máa ń tijú fún gan kò sí nǹkan tí wọ́n lè gbà lọ́wọ́ mi kò sí so èmi àti wọ́n dẹ̀ jẹ́ ọlọ́rọ̀ gan. Oríṣiríṣi nǹkan la máa fi mọ̀ra wa ẹni ó tó 23 years tẹ́sí wọn. Kí ni nǹkan ọ̀hún tí wọ́n sún mọ́ra yín gan? Torí wọ́n nífẹ̀ẹ́ mi gan ni wọ́n nífẹ̀ẹ́ mi gan kò lè síbi tó ti gbọ́ tó ń sọ̀rọ̀ mi even kan sọ pé àwọn ò ní sọ fún wọn wọ́n máa pè mí lẹ́yìn pé àyànfẹ́ nǹkan báyìí ó ti ṣe many things wọ́n ṣe many things mo ti jó lẹ́yìn wọn rí láyé stage mo máa ń jó tẹ̀lé wọn káàkiri mo máa wọn ṣe tọ́ kiri so ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n sọ pé ọmọọṣẹ́ ni mo jẹ́ sáwọn wọ́n mú mi bí ẹni pé ẹni tọ́lọ́run bá ti gbà fún wọ́n máa ń gbà fún so ó wà ní nǹkan tí mo fi. Ọjọ́ tẹ́ gbọ́ pé wọ́n ṣe láìsí báwo lè ṣe gbọ́? Mo wà shocked because àwọn ń jáde èmi fẹ́ wọlé
wọ́n wá pàrà sí ẹjọ́ sọ̀rọ̀ gan ọkọ̀ wa ṣáàjọ kíra wa wọ́n dẹ̀ lọ ó kàn ṣe di ọ̀sán ọjọ́ keje mi dẹ̀ ní MC níjẹ̀bú wọ́n kàn pè mí lójú ọ̀nà ìjẹ̀bú ni wọ́n ní Bọ̀dá Fatai ti kú wọ́n Bọ̀dá Fatai ṣì máa kú Bọ̀dá Fatai kú báwo kò pọ́síbù mo ṣe wá pé Muhammed nìyẹn hello Muhammed kí ló ṣẹlẹ̀ sí Bọ̀dá Fatai tó ní wọ́n ní wọ́n lásìdẹ̀ntì owó gbọ́ nǹkan kan ṣé mi ti gbọ́ nǹkan ni mo èmi náà gbọ́ nǹkan kan ò kàn tán padà ni mo wá pé Òjòfà Ogo pé ọ̀gá bí mo ṣe pa wọ́n bá mo kọ̀ nípa àwọn sunkún mi wọn ò tiẹ̀ sọ ọkọ̀ ṣáà ń sunkún mi ní court fún mi ó dáa náà wá pé ìyá Ìbàdàn níbo lẹ́wà wọ́n ní mo lé mi wá lójú ọ̀nà jẹ́ níbo lẹ́yìn wọ́n láwọn wà ní police adẹ̀tọ̀ padà so but kò sí nǹkan tí. Alága, màá ṣe yín léṣe o.